Ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín ẹwà èdè Yorùbá. Orúkọ mi ni olùkọ́ Michael Adé Ọmọlóyèdé. Àmọ́ ká tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí n fìbà fẹ́ni tí bá yẹ fún ọba mi Èdùmàrè, ọlá bàbá tí mọ́mọ́ mi yan, jọ̀jú àgbò tí mágbò mi níyì, ọlá bàtà tí múdò mi ṣàn. Bàbá iṣẹ́ mo dúpẹ́ tẹ́ mú wa wà láyé láàyè rere. Lónìí, òwe Yorùbá tá ó máa gbéyẹ̀wò sọ wípé iyán ogún ọdún ó ń gbóná fẹ́lifẹ́li. Ẹ rí pé ọ̀rọ̀ yẹn ó takora wọn. Iyán tá a mọ̀ wípé tá a bá gún lẹ́sẹ̀kẹsẹ̀ ni yóò ti tutù. Kéèyàn wá sọ wípé ká fi pamọ́ fún ogún ọdún yóò sì máa gbóná, tí àwọn olóyìnbó ń pè ní 20 years. Ó túmọ̀ sí wípé ohun gbogbo tá a bá ṣe, ibi ni o, ire ni o, ó wà ní pamọ́. Ẹ̀san ó ń bọ̀ wá ké. Iyán ogún ọdún ó ń gbóná fẹ́lifẹ́li. Ìwọ tó bá ń hùwà ìbàjẹ́, tètè lọ jáwọ́. Ibi tó ṣe tó rò bóyá pé ó bò, wọ́n fi pamọ́ fún ọ ní o. Iyán ogún ọdún ó ń gbóná fẹ́lifẹ́li. Ẹ jẹ́ ká lọ yẹ̀ wò. A ò ní rí jù báyìí lọ lórí ẹwà èdè Yorùbá. Títí a ó sì máa fi pàdé lọ́jọ́ mi ọjọ́ rẹ̀. Ó dàbọ̀.